If Baba Mohbad knows that, if he knew that Mohbad actually traveled with Iyabo Ojo and his man friend, and a man friend, Baba Mohbad would have said it earlier. I don't think he knows. As a matter of fact, tó dá pé nígbà tó ọmọ yẹn kú tán, ṣé mọ̀ pé picture tí Iyabo Ojo fún wa ní pé òun ò rí rí, òun ọmọ Mohbad rí. Later náà wá lọ dig video Iyabo àti Mohbad. Ni man friend ẹ̀ yìí wá sáré jáde pa àwọn làwọn gbé lọ ìlú òyìnbó, àwọn gbé lọ tó dẹ̀ gbé lọ up till now. Àti rí bí tí ọmọ ẹ̀ ti perform. Wọ́n sì dá lérí bí Iyabo Ojo ṣe gbé Mohbad lọ sí ìlú òyìnbó lẹ́yìn ìgbà tí ó sọ wípé òun ò mọ Mohbad rí. Lizzy Anjorin ló tú gbogbo àṣírí yìí nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin yẹn wá ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ ni Lizzy tún sọ nínú fídíò tí ó ṣe lánàá. You, Iyabo Ojo, you have disrespected my husband. No problem. You have bullied my children. You have bullied my husband. You have subjected our family to public ridicule. No problem, Iyabo Ojo. I'm not going to deal with your man friend the same way. Instead, I would rather say my truth and open Nigerians' brain. But Iyabo Ojo, did you see fear on his face? Yes or no? Iyabo Ojo, don't forget that you came for my family first. You came for my children first. You came for me first. You came for my husband first. I won't do the same thing for you. Mo fẹ́ sọ òtítọ́. Iyabo Ojo, did you see fear on his face? What happened to Mohbad in UK? Iyabo Ojo, why did you hide the fact that Mohbad traveled out with you guys? Really? Ẹ má worry. Ẹ jẹ́ kó wá gbádùn wa, kò sí wàhálà. Iyabo, I am asking you the reason why you picked on Naira Marley and Sam Larry. Then Mohbad's mother was saying, "Eba mi wa naira, eba mi wa naira wa." Did Iya Mohbad knew that you and your boyfriend took Mohbad abroad? I'm just asking. Did Baba Mohbad, ẹ̀yin tẹ́ súnmọ́ Baba Mohbad, ẹ jọ̀ọ́ bá bẹ̀ lọ́wọ́ Baba Mohbad wípé ṣé Baba Mohbad mọ̀ wípé Iyabo àti man friend ẹ̀ ni wọ́n gbé ọmọ wọn travel àbí wọn ò mọ̀? Ẹni tí Baba Mohbad àti Iya Mohbad bá mọ̀ pé Iyabo Ojo àti man friend ẹ̀ ló gbé Mohbad travel, tí Iya Mohbad wá ń sunkún pa wọ́n wá náírà, àmọ́ kò ta fẹ́ sọ sí yẹn. Okay. Ṣé ń gbọ́ mi kan tí mi sọ? Ṣé Baba Mohbad mọ̀ pé Iyabo àti boyfriend ẹ̀ ló gbé Mohbad lọ sí ìlú òyìnbó? Àmì ìlú òyìnbó tí Mohbad dé ní few days to kó tó jáde láyé. Ẹ jọ̀ọ́, ẹni tó bá mọ̀ Baba Mohbad, ẹ sáré bá mi confirm lẹ́nu Baba Mohbad. Ẹ sáré, mo bẹ̀ yín ni o. Mo bẹ̀ yín ni o. Analysis là ń ṣe o, àjà o, abájà. Ẹ jọ̀ọ́, I want to know why Iyabo Ojo quickly put everything on Naira Marley that was not working with Mohbad anymore. And I want to know why Iyabo Ojo silent on her journey with Mohbad, with Naira Marley, sorry, with Mohbad and her man friend. I want to know. Ẹ jọ̀ọ́, ta ló mọ̀ Baba Mohbad dáadáa? Mo fẹ́ rí question ẹ ká tó move on. I want to see the question. Can someone kindly help me ask Baba Mohbad? Oh, ẹ jẹ́ n pè yàn kan náà bóyá ó lè ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ n pè yàn kan náà bóyá ó lè ràn wá lọ́wọ́.
ẹ jẹ́ kí n pè ọkọ náà. Ta ló lè sáré ràn wá lọ́wọ́ náà? Ta ló lè sáré ràn wá lọ́wọ́ náà? Tí n bá ń ṣe show mo wá fẹ́ ní evidence mi lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ta ló ní nọ́mbà bàbá Mohbad? Ẹ bá bi lọ́wọ́ bàbá Mohbad pé ṣé bàbá Mohbad mọ̀ pé man friend Iyabo Ojo àti Iyabo ni Mohbad bá travel. Àmì trip tí Mohbad lọ tó fi dé tó fi kú ní few days tó fi ta ló lè ràn mí lọ́wọ́? I want to know. Mo fẹ́ mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa béèrè ní pápápá ẹ jọ̀ọ́. Ṣé bàbá Mohbad mọ̀ àbí bàbá Mohbad ò mọ̀? Ó wà very important. Question tí mo béèrè wà very important. Zee, ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè ẹ̀yin èèyàn. Mo fẹ́ mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè ẹ̀yin èèyàn, ẹ sáré bá mi béèrè. Zee ni mò ń pè kí Zee bá mi confirm. Ṣé bàbá Mohbad àti ìyá Mohbad mọ̀ wípé Iyabo Ojo àti man friend díẹ̀ lọ́mọ wọn bá travel? It's okay. It's okay. Very well pa. Gbàgbà. Ẹ jẹ́ kí n wọ́n yọ̀ kan tí mo ń wo nǹkan kan nù. Ṣé tí mi ò bá lè confirm lálẹ́ máa padà wá láàárọ̀ la. Máa padà wá láàárọ̀ la. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá lè help wa. Mo fẹ́ mọ̀ ṣé bàbá Mohbad mọ̀ pé Iyabo Ojo àti man friend díẹ̀ ló mọ wọn travel. BJ can be mentioning it. Kí bàbá Mohbad ṣe máa mọ̀ lálẹ́ pé ẹ gbà mí. Àwọn tó mọ mi má bá travel rèé. Ọlọ́run ní jẹ́ kó mọ wá bá Iyabo Ojo travel. No, I don't know Baba's number. I'm calling Z Mama. I don't know anybody's number. I don't have anybody's number. Àti ọjọ́ ìta tí ń ṣe show. Attention yín tí mo call sílé ni. Ó ṣẹ̀ṣẹ̀ ń yé gbogbo yín ni. Àti sorry da. I don't think I don't think he knows. If Baba Mohbad knows that, if he knew that Mohbad actually traveled with Iyabo Ojo and his man friend, and a man friend, Baba Mohbad would have said it.